kọ́lọ́run máa sọ wá ni o. Ejò olóró ṣá èèyàn méjì pa nílùú Ìlọrin. Ó kéré tán èèyàn méjì la gbọ́ pé ejò afàyàfà olóró kan tó ṣe bẹ́ẹ̀ tó ti sá pa ní agbègbè Gàákànbí nílùú Ìlọrin ti ṣe olúlu ìpínlẹ̀ Kwara. Ohun tá a gbọ́ ni pé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ni ejò ọ̀hún ló ṣá ẹnìkan pa ní ilé kan tó wà lẹ́yìn òtẹ́ẹ̀lì Royal Sekina tó wà lágbègbè Gàákànbí, tẹ́ni náà sì dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. Bákan náà ni wọ́n sọ pé lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ejò ọ̀hún ló tún ṣá aláboyún kan tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n ká tó wí ká tó wí òun náà ti jẹ Ọlọ́run nípè, ó ti dágbére fáyé nítorí pé ẹ̀pa kò bóró mọ́ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀rún ó ti polówó. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú tó fi ìròyìn náà tó àwọn oníròyìn létí, Ibrahim Hosseini Kehinde, ló ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe wáyé. Ó ní lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni ejò ọ̀hún ló ṣá ẹnìkan ní ilé tá à ń sọ yìí lágbègbè Gàákànbí tí ẹni náà tó sì dágbére fáyé. Onígbà tó tún di ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni ejò náà tún ṣá aláboyún kan tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n ṣá o ẹ̀pa kò bóró mọ́ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀rún ó ti polówó tí obìnrin aláboyún ọ̀hún tó sì dágbére fáyé. Ó ní níbi sọ́kàwé náà ni ejò ọ̀hún tó ti ń jáde tó ti ń ṣekú pa wọ́n. Ní báyìí o, ó ní gbogbo àwọn tó ń gbé ní ilé ọ̀hún ni wọ́n ti júbà ìhòòrò, wọ́n ti fi ilé náà sílẹ̀ ní kíákíá látàrí pé wọ́n ń bẹ̀rù ojò olóró tó ṣe bẹ́ẹ̀ tó ń yọ wọ́n lẹ́nu ní ilé tá à ń sọ yìí. Ìdájọ́ ojú ẹsẹ̀ lásìkò tí baálé ilé yìí fẹ́ jí wáyà transformer tú lọ́gànmọ́ná nílùú Abia. Ṣé ni wọ́n ní ìdájọ́ ojú ẹsẹ̀ kan tó wáyé nílùú Abia lówùúrọ̀ kùtù ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọ̀sẹ̀ yìí látàrí bí wọ́n ṣe ní baálé ilé kan tọ́jọ́ orí rẹ̀ kò ju 35 years lọ tó ṣe bẹ́ẹ̀ tó fẹ́ jí wáyà transformer tú ṣùgbọ́n o tó ṣe bẹ́ẹ̀ tó gan mọ́ná ní ojú ẹsẹ̀. Ohun tí atótó-arére gbọ́ ni pé wọ́n ní ó ṣeéṣe kó jẹ́ pé lóru ọjọ́ Ajé mọ́júmọ́ ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọ̀sẹ̀ yìí ni arákùnrin ọ̀hún ló ń gbìyànjú láti jí wáyà iná mọ̀nàmọ́ná tá a mọ̀ sí transformer láti jí tú, ṣùgbọ́n o tó ṣe bẹ́ẹ̀ tó gan mọ́ná. Wọ́n ní báwọn yẹn ṣe jí lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ni wọ́n rí ọkùnrin ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó ti gan mọ́ná. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, wọ́n ní ó ti pẹ́ tó ti jẹ́ pé àwọn oníṣẹ́ ńlá bíi yìí tí wọ́n ti máa ń jí wáyà transformer tú. Wọ́n ní kódà ní ọdún tó kọjá ẹnìkan náà tún gan mọ́ iná transformer yìí kan náà látàrí pé ó ń gbìyànjú láti jí transformer tú. Ní báyìí o ni wọ́n tún ní òkété eléyìí náà ó ti tún bọ́rù o látàrí pé òun náà ó ṣe bẹ́ẹ̀ ó gan mọ́ná lásìkò tó ń gbìyànjú láti jí wáyà transformer iná mọ̀nàmọ́ná nípínlẹ̀ Anambra. Àwọn fìjìláńtì kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yabo iléègbé àwọn ọmọ àgùnbánirọ̀. Wọ́n mú obìnrin kan ẹjàfọ, wọ́n já sí hò, wọ́n lù ú lálùbami, wọ́n ṣe báṣubàṣu léè tó mú kí gbogbo àwọn èèyàn kí wọ́n ti mọ̀ bẹnu àtẹ́lu ìgbésẹ̀ yìí. Nínú fọ́nrán fídíò kan léè tó gba orí ayélujára láti rí ibi tí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtì kan nípínlẹ̀ Anambra tí wọ́n yabo iléègbé àwọn àgùnbánirọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí mú arábìnrin kan tó pupa dáadáa, wọ́n bẹ̀rẹ̀ sí mú ẹgba, wọ́n lù ú, bẹ́ẹ̀ ni wọ́n yaṣọ mọ́ lọ́rùn tí ẹ̀jẹ̀ sì bo gbogbo ara rẹ̀. Àwọn àjọ NYSC ní ìpínlẹ̀ Anambra wọ́n ti wá bẹnu àtẹ́lu ìwà burúkú yìí o. Bẹ́ẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Anambra wọ́n ti fi pápá òfin wọ́n ti fi gbé àwọn fìjìláńtì tán lọ́wọ́ nínú iṣẹ́ burúkú báyìí látàrí